bàbá wa àgbà àvọ́ǹdà bàbá wa ṣé sàláàtì àgbà àwọn ni wọ́n sọ súnmọ́ bàbá àbùdúrù mọ́tẹ̀ ṣéèwò. bàtà débi tẹ̀bẹ̀rẹ̀ sí bàbá láyé bàbá ní àwọn kọ́lẹ̀ máa yìí níjòkó yìí bàbá yìí máa gbà gbogbo ilẹ̀ bàtà bẹ́ẹ̀ níjòkó gbogbo àwọn abájàkàjà kan bẹ́ẹ̀ kálẹ̀ àwọn oníkẹ́ máa kì àwọn ní. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. bàbá náà fi ti bàbá wa yìí máa gbà gbogbo ilẹ̀ bàtà àwọn fi ti gbogbo tí ń jẹ́ àfáà yẹn níjòkó yìí. wọ́n náà fi ti bàbá yìí máa mú kí àwọn àfáà tí wọ́n táwọn fi kí àwọn àfáà yìí. gbogbo tí ń bẹ níjòkó yìí ní jẹ́ àfáà. bàbá náà fi gbogbo wọn. bàbá náà kí bàbá ìyàwó àti gbogbo ẹbí ìyàwó pátápátá aláàjì wa bá mọ́bìl àti gbogbo ẹbí wọn lápapọ̀. àtàrà eléyìí ni bàbá wọn alágége wọn làwọn ni bàbá ọkọ lẹ́yìn Allahu Akbar. torí pé bàbá ọkọ ìyàwó tèmi aláàjì wa Al-Imam Abdul Fattah Ajiwokewu classmate bàbá alágége ni wọn ẹ̀dá kan ìpínlẹ̀ tóbi jama ní Markaz classmate bàbá ni wọn jọ kéwú ní Markaz wọn jọ jáde ní Markaz lọ́dún kan náà. ìyá ọmọ yìí tó jẹ́ ìyá ọkọ ìyàwó tèmi ìyá Habibu ìyá olóko bàbá alágége. látara àfẹ́tí jọ ń bẹ láàrin bàbá alágége àti bàbá ọkọ ìyàwó tèmi ni wọ́n ṣe sọ ọmọ ọmọ yìí Habibu tí ń jẹ́ ọkọ ìyàwó tèmi. nígbà tí wọ́n wá sọ fún bàbá yìí pé olóko bàbá alágége ó ṣe ìyàwó ọmọ yìí bẹ́ẹ̀ ṣe ìyàwó. lẹ́ni bàbá ní kò yẹ káwọn wá gẹ́gẹ́ bí ètò kò yẹ kí bàbá ó jáde rárá ọjọ́ ìsinmi lè ní tí bàbá yìí fi jáde wọ́n máa ń sinmi nínú ilé ni. bàbá wa ní eléyìí ó ti di dandan káwọn jáde kan mọ àwọn eléyìí. bàbá náà kí gbogbo ẹni tó wà bí látòkè délẹ̀ tí ò ṣẹ́kù ẹnì kankan. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá kí mísánà Naswati. Ànábì wa oníkẹ́ bàbá kí yín o. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó pọ̀. Àkọ́kọ́ nínú ìjókòó ẹ̀ ní. Ànábì náà ló bí Nana Fatima. Ànábì náà ni kọ́sìn Àlí. Ànábì náà ló sọ igi. Igi tá Ànábì sọ yìí. Bàbá alágége wọn náà fi tẹ̀lé yìí náà wé bẹ́ẹ̀. Ibẹ̀ àwọn ẹgbẹ́ ìyàwó ni. Ànábì tá wí yìí sallallahu alayhi wa sallam. Nígbà tí wọ́n ń sin àbúrò Aisha ọwọ́ fẹ́ máa lọ. Ànábì wọ́n bẹ̀rẹ̀ yí pé kí lẹ́ máa wí tẹ̀ bá débẹ̀ wọ́n láwọn máa táwọn máa wí o. Ànábì ní ẹ máa sọ yí pé Atainakum wahayuna linuhayyikum walaula zaratul amra lama jina biwadikum Atainakum wahayuna. Bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ìbàdàn wọ́n ṣáájú àwọn tẹ̀lé wọn bàbá láyé náà wọ́n tẹ̀lé wọn gbogbo wa yìí náà tẹ̀lé bàbá láyé wa ni. bàbá náà tún wọ́n bá àwọn ọ̀tẹ́ àwọn sàlàtì yóò gbogbo sàlàtì bíi pé bíbà Sheikhul Qadiriyya Sheikhul Halqa àti gbogbo àwọn jàǹkàjàǹkà sàlàtì ìmáàmù sàlàtì Amirul Muhajirin gbogbo wọn ni bàbá bá nìyí.
bàbá náà ọmọ inú ilé dáadáa wọ́n sì mọ táwọn sọ. àwọn ìkọ̀dìrì àwọn sàláàtì gbogbo àwọn sàláàtì yóò àwọn làáfà wọ́n tún fẹ́ máa júwe wọn fún bàbá lágége. bàbá náà àwọn mọ̀ wọ́n dáadáa àwọn náà sì mọ àwọn. àwọn sàláàtì sí mọ̀ ní. bàbá ní àwọn sàláàtì táwọn wí yìí ó nídìí. wọ́n ní táwọn bá sọ pé àwọn ni àwọn sàláàtì tẹ̀lé wáyé àwọn mọ táwọn sọ. wọ́n ní tó kí báwọn ṣe dúró yìí. bàbá wa àgbà àfọ ìdá bàbá wa ṣé sàláàtì àgbà àwọn ni wọ́n sọ súnmọ́ bàbá àbùdó lùmọ́tẹ̀ ṣéèwò. nígbà tá débi tẹ̀bẹ̀rẹ̀ sí bàbá láyé bàbá ní àwọn kọ́lẹ̀ máa yìí níjòkó yìí bàbá yìí máa ká gbogbo ilẹ̀ bàdán bẹ́ẹ̀ níjòkó gbogbo àwọn abájà kàjà kan bẹ́ẹ̀ kálẹ̀ àwọn oníkẹ́ máa kì àwọn oníkẹ́ máa yìí ìyàwó làwa tọrọ wọ́n ti fún wa afẹ́sọ ìdílé igi ni gbogbo tó bá jọmọ́ yìí oníkẹ́ já máa sọ oníkẹ́ máa sọ bàbá náà wọn táwọn wí o báwọn bá sọ pé gbogbo àwọn sọ̀rọ̀ àti yóò wọ́n tẹ̀lé àwọn wálé ní wọ́n ní wọ́n yẹ ṣàfà àmọ́ níbí yìí bàbá lágége ni wọ́n tẹ̀lé wá. sẹ́wọ̀n alukọ̀ wọ́n gbé wá sí fún wọn. wọ́n ní bàbá òsì ní bàbá lágége àwọn òsì wá sí o. kí ni túmọ̀ rẹ̀? ìtumọ̀ rẹ̀ ní pé ẹni ó ní nǹkan ló dé yìí ẹni tá a tẹ̀lé wá gangan ló dé yìí ọ̀sọ́rọ̀ mọ́nù ní bàbá láyé bá ti wà láyò táwà máa lè kún fílmù Mẹ́dínà. lára bẹ́ẹ̀ gbogbo wa bá ti wá yìí àwọn aṣọ ìdí ní àtẹ̀yìnàkó fàáyù náà nínú àyíkó wàláwòlá sáárà tó làmúra لما جينا لساعتكم أتيناكم فحيونا لنحييكم ولولا الزهرة الحمراء لما جينا لساعتكم. bó ṣe rí yìí àwọn bàbá ìmọ̀mọ́ àgbà tìlú Ìbàdàn àwọn ni wọ́n bá wa sọ ìdí níjọba yìí Allahu Akbar àwọn ni bàbá àgbà yẹ́nyẹ́ níjọba yìí wọ́n bá wa sọ ìdí àmọ́ wá sí níwọ̀n bá sọ́kí tí bàbá láyé gẹ́gẹ́ bá ọkọ àtìyàwó sọ. ọkọ ìyàwó yìí olóko bàbá lágége bàbá tó bí ọmọ ẹ̀kọ́ tí èèyàn ń ṣe lórí ìyàwó àti bẹ́yàwó jà owó ọbẹ̀ ló ṣòro èyí olùkọ́ máa jẹ́ òwe àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá. Islam wa kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ èèyàn ṣe lè lo obìnrin. ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé ní ìsìlámù a lè lo obìnrin. wọ́n sọ obìnrin di àpò ẹ̀ṣẹ̀. ìtí ìsìlámù fi kọ́ wa. àyà tó sọ̀rọ̀ lúlù ni àwọn tí máa ń kà á ní wòye kà á délẹ̀. wòye kà á délẹ̀. bọ́n bá fẹ́ obìnrin. obìnrin jẹ́ ìdajì fún ọkọ rẹ̀. ọkọ náà ń jẹ́ ìdajì fún ìyàwó rẹ̀. ìdajì làwọn méjèèjì ìjọ tí wọ́n bá papọ̀ ìjọ náà làwọn méjèèjì dòdìdì. ìjọ tọkùnrin bá ń dábẹ́ tí ó bá sì níyàwó ìlàjì sí ni. ìjọ tóbìnrin náà bá ń dábẹ́ tí ó bá sì lọ́kọ ìlàjì lòun náà báwọn méjèèjì bá wà papọ̀ ní wọ́n jọ dòdìdì kan. eléyìí fi hàn wáyé pé ìtàn Nábì wí sallallahu alaihi wasallam. man tazawwaja faqad ahrasa nisfa dinihi
fàlíyàtẹ̀kìlá fi ní sí fèlè bá bí. ìjọ tó yà bá ti níyàwó. àbọ̀ ní ẹ tẹ́lẹ̀. àbọ̀ ní ẹ tẹ́lẹ̀. àmọ́ tó bá ti níyàwó. àmọ́ tó bá ti níyàwó. ó ti di pípé alimari wo ní síkùn wà bá kì í ní ìsìnkì ní síwánu. Fakulu faridise wa rahmani nobosano. Fakulu faridise wa rahmani nobosano. Tọkọ bá ti níyàwó kò tí ì pé o. Ẹni tí ò tí ì níyàwó kè pé. Òdìjọ́ tó bá tó níyàwó kó tó pé. Ẹyọkan tí ń jẹ́ nì. Àbọ̀sí ni Ọlọ́run nìkan lẹ́yọkan níyẹ. Ẹyọkan kéèyàn máa jẹ́ ẹyọkan tí ò ní jábọ̀ Ọlọ́run nìkan nìyí ń tọ́ sí. Òun nìkan ní jẹ́ ẹyọkan tí ń lòdìdí. Àmọ́ gbogbo tí ń jẹ́rẹ̀ ènìyàn bí bá ń dábẹ́ lóhùn nìkan àbọ̀ ni. Ó ti nínú ni. Ẹ̀kọ́ àkọ́kọ́ nù ni. Ẹlẹ́ẹ̀kejì. Wọ́n yé sọ obìnrin dàpọ̀ ẹ̀sẹ̀ ká máa sọ yí pé Ọlọ́run sọ pé ọkùnrin aláṣà lórí obìnrin àbí ọ̀gá ni obìnrin máa ń gbọ́ ẹ̀ ìkúkú tó nù ni. Ọkùnrin yìí ṣe bọ́ọ̀sì torí pé ìyàwó rẹ̀ kìí ṣe irú ẹ̀ kìí sì sọmọ ọ̀dọ́ rẹ̀. Ìjọ tó fẹ́ bẹ́ẹ̀ ó lè tọrọ ẹ̀ ní ọ̀dọ̀ balẹ̀ ní ó kúnlẹ̀ ní ó jìnà bẹ̀ ní. Ní òfin lè jẹ́ irú rẹ̀ ní òfin lè jọmọ ọ̀dọ́ rẹ̀. Tọ́ba ti wá di pé ọkọ fẹ́ ìyàwó tán. Tẹ́ bá jìjọ ń gbé ó lè mọ̀wá ẹ̀ tán o. Kò sí bẹ́ẹ̀ ṣe lè jọ pẹ́ tó láàrin ara yín. Lójú ọ̀nà ò lè tí ìmọ̀wá rẹ̀ ó ti tọ́tẹ̀ bá jọ wọnú ara yín dénú ilé lọ́nà ló tó ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ ìyàwó rẹ̀. Obìnrin náà níjọ́ tóun náà bá wọnú ilé yóò tó mọ ọkọ rẹ̀. Wọn bá jọ lògbésí ayé ogún ọdún lójú ọ̀nà tí wọn bá sì wọnú ilé ara wọn kò tí ì mọ́ra wọn. O tí mọ ti bínú, o tí mọ ti yọnú, o tí mọ ti dùn mọ́, o tí mọ ti dùn. Ó dìjọ́ tẹ bá tó fẹ́ra yín wọlé. Ìjọ́ tẹ bá tó fẹ́ra yín wọlé ló tó mọ gbogbo nǹkan wọn nì. Bọ́ bá lọ́jọ́ kìíní, tó lọ́jọ́ kejì, tó lọ oṣù kan. Ìgbà òun náà lẹ́ẹ̀mọ́ wá ríra yín. Bọ́ bá ti wá rí bẹ́ẹ̀. Sùúrù àtàgbémára. Bàbá ń sọ̀rọ̀ sùúrù. Ọ̀tọ̀ ní túmọ̀ sùúrù. Ọ̀tọ̀ làgbémára. Sọ́búrù nínú èdè. A máa ń tún sí sùúrù. Àmọ́ kìí ṣe sùúrù. Àgbémára ni àtẹ̀mára ní jẹ́ sọ́búrù. Gbogbo tí bọ́lá ti sọ̀rọ̀ sọ́búrù. Àtẹ̀mára ní túmọ̀. Bẹ̀sọ́bùrù wàtàwá sọ̀rọ̀ bẹ́ẹ̀ láhàkì wàtàwá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ́bùrù. Wọ́n bára wọn sọ̀rọ̀ nípa yí pé máa lámúmọ́ra máa lágbèmọ́ra. Yā ayyuhallazīna āmanū isbirū waṣabirū warābitū wattaqullāha la'allakum tuflihūn. Yā ayyuhallazīna āmanū isbirū waṣabirū warābitū wattaqullāha la'allakum tuflihūn. Yā ayyuhallazīna āmanū isbirū. Ìtọ́kọ̀kọ́ tó lè gbà tẹ́lẹ̀. Tọ́ba ti jọ́kọ̀ rẹ̀ ní bọ́ bá rí lára rẹ̀ ó tẹ̀ mọ́ra. Ọba ti jẹ́ ìyàwó rẹ̀ ní bọ́ bá rí lára rẹ̀ ó tẹ̀ mọ́ra. Wọ́n sọ àbírú. Ẹjọ́ máa lọ sùúrù láàrin ara yín. Wàrà bínú. Ẹ sọ̀kọ̀ ẹ ṣẹra yín lọ́kàn. Ẹ má fàyè lẹ̀ kí ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mi ò wà rí. Ẹ má sílẹ̀kùn bọ́tẹ̀. Ẹ̀gbọ́n ayé wattaqullāha la'allakum tuflihūn. Inna az-zawāja tasabburun wa tajalludun wa inayatun ma haqquha taqsīru. Inna al-ubuwwata khidmatun wa qiyadatun wa tawaddudun wa tahaqqulun wa umurun amrun bi kulli fadīlatin fi ahlihi lil-makrūhāti يقودهم ويسير إن الأمومة عاطفها لا ينقضي ومقامها في التدهيات كبير. كان النبي معلما في أهله وهو الرسول مبشر ونذير وهو الرسول مبشر ونذير. إن الزواج صلى الله عليه وسلم
ìyàwó ẹ̀ lọ́wọ́. Ànábì á máa ràn ìyàwó ẹ̀ lọ́wọ́. Tánàbí ìjòkó tí wọ́n nù lé bá máa ń ṣe kàkà lọ́wọ́. Ànábì á máa ràn wọ́n lọ́wọ́. Kí ló kù tó ọ̀fẹ́ ṣe polosé dé ẹ̀bọ̀ sílẹ̀? Kìí ṣe pé ìyàwó ní pàṣẹ fún ànábì bí ó yá sílẹ̀ ló lé yín kọ́ o. Àmọ́ fúnra ànábì ní inú fẹ́ lọ́ọ́ ran ìyàwó rẹ̀ lọ́wọ́. Habibu ọmọ ẹ̀tọ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀ kó sì mójú ṣe fún ìyàwó rẹ̀. Ó sì gbọ́dọ̀ máa pọ́n àwọn àna ẹ̀ lé àwọn ẹbí ìyàwó ẹ̀ ó gbọ́dọ̀ máa pọ́n wọn lé. Ó ní bàbá ìyàwó ẹ̀ bí bàbá rẹ̀, ó ní ìyá ìyàwó ẹ̀ bí ìyá rẹ̀. Gbogbo ọ̀wọ̀ tí ó máa fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kó máa fún wọn náà. Kìí ṣe kó máa wá gbẹ́mú sókè sí wọn. Àbí kó máa wá kọ́ ọmọ sáwọn òbí rẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ sáwọn òbí ẹ̀ lẹ́nu súnà Ànábì kọ́lé lẹ́yìn ni. Gbogbo ẹni ọ̀fẹ́ mọ́nú ilé kan kọ́ wá kọ̀ yọ ọmọ ẹ̀ sáwọn ẹbí rẹ̀ kọ̀ tẹ̀lé láti Muhammad. Nípa bẹ́ẹ̀ wọ́n àti sókínú ni látẹ̀nu bàbá lágége. Ìyàwó náà mú tiẹ̀ bẹ́ẹ̀. Jẹ́ kọ́kọ́ rẹ̀ máa rí lára rẹ̀. Wípé òun ló nífẹ̀ẹ́. Àyà tí wọ́n ké ní àyà tí wọ́n fi wọlé Al-Qur'ani. A'udhu billahi minash shaytanir rajim, bismillahir rahmanir rahim. Wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Lára ẹ̀fọ́ hà tọkọ ibẹ̀ lọ́dọ̀ ti dáyàwó ẹ̀. Litaskunu ilayha kó lè máa sinmi sára rẹ̀ kó lè máa fara sọ́dọ̀ rẹ̀. Wa ja'ala bainakum mawaddatan wa rahmah inna fi dhalika la'ayatin liqawmin yatafakkarun. Ìfẹ́ mawadda òun ló síwájú ráàmà tó wí bẹ́ẹ̀ ni ọmọ tí wọ́n bí ni Ọlọ́run sọ̀rọ̀ ọ̀fẹ́ ó sì sọ̀rọ̀ ọ̀kẹ́ ó fi méjèèjì tira wọn ọmọ ọmọ tí ìfẹ́ ṣáájú kó tó dá ọ̀kẹ́ ìkẹ́ yẹn lọ́mọ tí wọ́n bí ìyẹn ní pé gbogbo ibi tí ìkẹ́ Ọlọ́run bá fẹ́ jòkó sí ìfẹ́ ni okùn tí ó tọ̀ débẹ̀ títí ọba ti sífẹ́ ìkẹ́ Ọlọ́run lè wọlé síbẹ̀. Nípa báyìí ìkẹ́ yẹn bẹ̀rẹ̀ láti rí àwọn ọmọ àlùbáríkà tí wọ́n mọ̀ bí Ọlọ́run fún ọlọ́mọ àlùbáríkà lákọ̀ọ́lábò láwọn ọmọ tí wọ́n lálùbáríkà pẹ̀lú òkú Ọlọ́run ọlá Al-Qur'an ọlá Muhammad ọlá bàbá wa àgbà bàbá ìmáàmù àgbà gbogbo olúbàdàn lápapọ̀ tí wọ́n wà níkàlẹ̀ ọlá Al-Qur'an ọlá Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.